mo fẹ́ kí gbogbo wa ká wo fẹ́ràn yìí, àwọn nǹkan tí arákùnrin tó post kìíní yìí, so kí ló gbà lérò pẹ̀lú ohun tó ṣe post kìíní ní page ẹ̀, ẹ jẹ́ ká wò. Gbogbo àwọn àfà ìfìràhátù pé ànábì lọ sọ́mọ̀ ó lọ gbàrún wá irọ́ ni. Mythology. Ó ní kó rún sọ̀kalẹ̀, ó bọ́ lóhun léjìká, irọ́ ni. Òṣùpá ó là sí méjì, ó sọ̀kalẹ̀, irọ́ ni. Tí ń bá rìn lọ, ẹsẹ̀ méjì ní máa ń rìn lápapọ̀ lẹ́ẹ̀kan náà, irọ́ ni. Ńgbà wọn bí wọ́n dákú ẹ̀wà, irọ́ ni. Tá bá wo arákùnrin rí post àbí tó post yìí, a lè mọ̀ pé arákùnrin yìí ṣe mùsùlùmí, so Christian ni, and a lè mọ̀ pé nínú àwọn tí wọ́n ń gbógun ti Islam lọ́lọ́ba nílẹ̀ Yorùbá arákùnrin ọ̀kan nínú wọn ni. So àwọn ọ̀rọ̀ tí máa ń sọ, àwọn nǹkan tí ń kà jáde, àwọn nǹkan tá à ń gbọ́ tí ń sọ jáde yẹn, èyí sòun náà ló lọ́rọ̀ yẹn, èyí dẹ̀ sí pé bóyá research kan ló sì fún ara rẹ̀ tó sì ń gbá àwọn kan yẹn jáde, tí kì í bá ṣe pé ohun táwọn mustashirikun, àwọn là ń pè ní mustashirikun, àwọn orientalist, àwọn là ń pè ní orientalist, òun náà làwọn tó jẹ́ ọ̀tá Ọlọ́run, àwọn tí ì ṣe mùsùlùmí tó ń jẹ́ kèfèrí, tí wọ́n á lọ kẹ́kọ̀ọ́ nípa Islam lérò pé kán lè bá da Islam rú sí lọ kọ́ńpa rẹ̀. So àwọn ohun tó wá kọ, àwọn òwe wọn tí wọ́n ṣe, òun náà lárakùnrin yìí ń kà ní máa kà tẹ́ fi máa gbogbo tẹ́ ń gbé lẹ́nu rẹ̀ ẹ̀rí. Torí pé ọ̀rọ̀ tí àfáà yìí náà wá sọ yìí, àtọ̀rọ̀ tí àwọn àfáà àti ẹ̀ náà, àwọn ọ̀gá rẹ̀, ọ̀rọ̀ tí wọ́n ń sọ, torí pé ọ̀rọ̀ wọn ṣe déédéé ara wọn, ló jẹ́ kárákùnrin yìí wá gbé ọ̀rọ̀ àfáà yìí sórí page ẹ̀. Torí pé èrò tí wọ́n náà ni pé àwọn fẹ́ discourage àwọn èèyàn lórí Islam, èrò tí wọ́n nìyẹn, wọ́n mẹ́sẹ̀ gbọ́dọ̀ ń ṣe. So torí pé èrò yẹn wá jọra wọn, iṣẹ́ yẹn jọra wọn, so ló ṣe wá post ọ̀rọ̀ àfáà yìí sórí page ẹ̀. So láfi mọ̀ pé àwọn kan náà ló jọ gbéṣẹ́ lé wọn lọ́wọ́, iṣẹ́ kan náà ni wọ́n jọ ń jẹ́, àwọn tẹ́sìn, tírà wọn ni wọ́n ń kà, ìwé wọn ni wọ́n ń kà, wọ́n sì ń wí gbogbo káùn tí wọ́n ń wí ni, àtòwọn àtàwọn àfáà rẹ̀ àtàwọn yòókù wọn náà tó ń wí káùn. Tírà àwọn kèfèrí ni wọ́n ń kà, táwọn sì rọ́dù fún Islam, táwọn fẹ́ káwọn èèyàn kan jẹ́ pé Ọlọ́run ìpè ànábì sallallahu alaihi wasallam lórí Islam tọ́lọ́run fi hàn ànábì sàráyé. Gbogbo àwọn kan náà lọ ṣe tí wọ́n kọ kalẹ̀, wọn làwọn ń kà yìí nísìn. Nínú ṣe wọn ni pé wọ́n sọ pé làákàyè, so làákàyè táwọn bá ti gbọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run, ní ọ̀rọ̀ ànábì tó bá ti tako làákàyè àwọn ò ní tẹ̀lé. So ìyẹn ló fa èyí tárákùnrin náà wí nísìn. Torí pé arákùnrin ò ní sáláì máa mọ̀ pẹ̀lú pé òun náà bó sáà sánábì yóò sáà ní lọ́wọ́. So kò ní sáláì máa mọ̀ wípé ọ̀rọ̀ Isra wal Mi'raj, èyí tó mẹ́nu kan tó mẹ́nu báyìí, Allahu azza wa jalla, Ọlọ́run ọba àlekọ́lá sọ, ó mention rẹ̀ ní al-Qur'an al-Karim tí ì sọ̀nà ká. Tábà wo inú Suratul Isra, Quran chapter 17 verse 1, Bismillahir Rahmanir Rahim. Subhana alladhi asra bi'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. Aya alákọ̀ọ́kọ́ nínú sura yìí, Quran chapter 17. Ọ̀rọ̀ ìrìn àjò yìí lọ́lọ́run bá sọ ńbẹ̀. Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ó ní mímọ́ fún Ọlọ́run ọba tó mú ẹrú sìn rẹ̀, ìyẹn Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tó mú sí ìrìn àjò òru lálẹ́ ọjọ́ tọ́lọ́run mú Ànábì sí ìrìn àjò. Min al-masjid al-haram, láti mọ́sálásí àbẹ̀wọ̀ ni tí ń bẹ ní Mọ́kà, ila al-masjid al-aqsa, àti mọ́sálásí lọ sí mọ́sálásí Ọlọ́run ọba tí ń bẹ ní Jerusalem.
ọlọ́run ní alladhi barakna hawla tó yẹ pé àwọn ọlọ́run ọba àfi àlùbáríkà àfi yíká ọlọ́run ọba subhanahu wa ta'ala ní linuriyahu min ayatina ká lè bá fi mú ànábì ká lè fi hàn nínú àmì àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala innahu was-sami'ul basir ọlọ́run ọba yìí sami'un ọba tí máa gbọ́ lọ́lọ́run olùgbọ́ lọ́lọ́run ọba al-basir olùrìn lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ìgbọ́ rẹ̀ yàtọ̀ sí ti àwọn èèyàn bẹ́ẹ̀ ni rí tí ẹ̀ yàtọ̀ sí ti àwọn èèyàn torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbogbo ayé bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run máa gbọ́ gbogbo ẹ̀ àwọn èèyàn ń tiwa níbi tá a mọ̀ pé gbígbọ́ tiwọ́ ọjọ́ tọ́lọ́run tá a bá ń sọ̀rọ̀ nísìn so tẹ́nìkan lísìn sí wa tẹ́lùmí bá tún fi ń sọ yóò ní dákẹ́já gbọ́ tí eléyìí ti ń sọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ náà ní rìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala iwájú lárí ààrẹ yìí ọlọ́run ọba kò sí tọ́lọ́run ọba ò rí náà rí so Allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ ká mọ̀ yìí pé ìrìn àjò yìí wáyé ní Al-Qur'an Al-Karim ẹ dákun kílẹ̀ ní ìjẹ tó yọ tó fi wá ń sọ wípé Ànábì ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó lọ sí Isra wal Mi'raj Ànábì ọlọ́run ọba gun sánmà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala láti lọ gba ìran wá ó ní irọ́ ni tí ọlọ́run ní ń parọ́ ní àbánábì rẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́run ò tún yé má mẹ́nu bà ọ̀rọ̀ yìí náà bákan náà nínú Suratul Najm ìyẹn Quran 53 so bá ta bá lọ wo àyà ẹlẹ́ẹ̀kọkànlá so ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kẹtàlá sẹ́lẹ̀kẹrìnlá àbí sẹ́lẹ̀kẹẹ̀dógún tá bá wo àwọn àyà yẹn a rí mọ̀ pé ọ̀rọ̀ ń tọ́lọ́wọ́n bá ń sọ mẹ́yìn ọ̀rọ̀ ìrìn àjò yẹn náà ni ọlọ́run bá subhanahu wa ta'ala pé ma kadhaba al-fu'adu ma ra'a ọlọ́run ní ẹ̀mí ànábì ọkàn rẹ̀ ń tó rí kò pé ní ọ̀rọ̀ kí sì ni ń tá ànábì rí wọn náà ni malako Jibril ànábì ọlọ́run ọba rí malako Jibril bọ́lọ̀mù ṣe ṣẹ̀dá rẹ̀ bó ṣe tó ọlọ́run ṣe dá orí bẹ́ẹ̀ ní sáàtì ọ̀la rẹ̀ ọlọ́run ní afatumarunahu ala ma yara ṣé ẹ máa bá ànábì jiyàn ẹ máa jiyàn lórí ohun tó rí ni ohun tó rí tó wí fún yín ní ṣé ẹ máa jiyàn lórí ẹ̀ ni ṣé ẹ máa pé ò rí bẹ́ẹ̀ ni àbáyé tí ń jiyàn báyìí ń jẹ́ o onírọ́ ni o onírọ́ ni kwanabi ọ̀lọ́ sí sánmà láti lọ gbà wá o ọlọ́ni wa laqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha 'indaha jannatul mahwa ẹ̀rí ọlọ́ni ànábì sallallahu alaihi wasallam ó rí màláíkà Jibril nígbà míì ó ti rí láyé ó tún wá rí lọ́hùn yẹn náà ìrí tó rí lọ́hùn bọ́lọ́hùn ṣe dá ló ṣe wá rí yẹn tó rí ní sánmà ọlọ́ni 'inda sidratil muntaha ọlọ́ni níbi igi sidra níbi àlànàbí ọlọ́run ọba ti rí màláíkà Jibril 'indaha jannatul mahwa ọlọ́run ní ibẹ̀ ní aljannatul mahwa ibẹ̀ ló wà ẹ dákun sí ọ̀rọ̀ ayé yìí ni ìtọ́lọ́run ọba ń sọ mí fún wa àbọ̀rọ̀ ọ̀run tí nǹkan ìtẹ́bá wò bọ́yá ó takò làákàyè yín a rí mọ̀ pé al-aqlu sakim làákàyè tí ó bá pé tí ó lálàáfíà ó lè takò lóòótọ́ yóò máa wò pé báwo lèyìn ó ṣe ṣèrìn àjò láti ilẹ̀ ń bí lọ sánmà tí ó sì tún dé náà kílẹ̀ tó mọ́ so ó lè má gbà báwọn kèfèrí nínú sì gbà lójú ànábì Muhammad sallallahu alaihi wasallam Abubakar Siddiq radiyallahu ta'ala anhu bó ṣe náà bá fún nírò nípa rẹ̀ kó ń ṣèrìn àjò látàlẹ́ àná òun sì dé lásùbá yìí náà ń dájí náà ni Abubakar sì gbà nábì sallallahu alaihi wasallam ìran ṣe làkọ́bà rẹ̀ dé Siddiq so olùgbòdodo oníjẹ́ bẹ́ẹ̀ afáàyí ní yọrọ ní yọrọ yìí ò rí bẹ́ẹ̀ subhanallah ìmọ̀ ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá ó pé a tún ráwọn tí ó máa já nábì níyàn sallallahu alaihi wasallam tí ó máa jọlọ́run ọba níyàn lórí ìmọ̀ lórí haditha ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ alwaqi'atu athabita ihun tó wáyé tó ṣẹlẹ̀ tó sì rinlẹ̀ bẹ́ẹ̀ fi kitabillah wa fi sunnati rasulihi sallallahu alaihi wasallam tóní lẹ́bẹ̀ náà al-Qur'an al-Karim ọlọ́run mẹ́nu bà annabi náà sallallahu alaihi wasallam kò sálẹ̀ má sọ̀rọ̀ lórí ẹ̀ arákùnrin ní ọ̀rọ̀ ni nígbà wọn fi ọ̀rọ̀ yìí fẹ́ràn èyí tí wọ́n fi sọwọ́ sí mi tí mo gbọ́ ẹ̀rù bà mí àyà já mi pé
àwọn èèyàn yóò máa mú nǹkan yìí ní kékeré àánú yìí wọ́n sáré pa àwọn fẹ́ fún wọn ká nílẹ̀ Yorùbá ní sá ẹ̀rí àwọn mustashriku ni wọ́n ṣiṣẹ́ kalẹ̀ àwọn mustagribu ni wọ́n bá wọn gbéṣẹ́ wọn jáde lọ́dọ̀ àwọn àfá àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n wádìí ń pa ẹ̀sìn láti fẹ́ máa fi dá ẹ̀sìn rú àwọn náà ń pè ní mustashirikun àwọn ní orientalist ẹ̀rọ àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n táwọn orientalist wá gbé ìmọ̀ wọn tó gbé ilé wọn lọ́wọ́ táwọn máa wò pé àwọn ti rí nǹkan tuntun míì táwọn máa fi takò àwọn èèyàn àbí táwọn máa gbé jáde tó máa pé research làwọn ṣe àwọn yẹn ni mustagribun ìyẹn pé àwọn orientalist ń lọ́gà rọ́bà àwọn náà sọ wọ́n dà bẹ́ẹ̀ àwọn náà bà yé wọn jẹ́ náà bà tí wọ́n jẹ́ so wọ́n dà làákàyè wọn rú ìhun tí ó ń rinlẹ̀ nínú Islam ní wọ́n sọ pé kò sí wọ́n sọ pé ọ̀rọ̀ ní báyìí nísìn atọkùnrin yá àtàwọn ọ̀gá rẹ̀ wọ́n gbéṣẹ́ fún atọkùnrin yá àtàwọn orientalist wọ́n gbéṣẹ́ fún wọn làákàyè òní ń bẹ lọ́pọlọ wọn fẹ́ fi takọ̀rọ̀ Ọlọ́run wọ́n fẹ́ fi takọ̀rọ̀ aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam àrùmọ̀ wípé nihayatu aqdam al-uqul iqalun gbogbo bá nígbà tí fẹ́ máa ti làákàyè ṣáájú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ìyẹn máa bá rẹ̀ pé tó ìyẹn wà nù bondage náà ni ó lè rọ́nà lọ báwo ló sì fẹ́ rọ́nà lọ ìyẹn fẹ́ perfect ọ̀rọ̀ tọ́lọ́run ọba tó lọ́rọ̀ ni àbí báwo àrùmọ̀ wípé arákùnrin yìí nísìnyí àti ọkùnrin tó post ẹ̀ lórí channel tiẹ̀ so Ezekiel àbí kí wọ́n ń pọkùnrin yẹn àti Mubarak àwọn méjèèjì ní sáré mọ̀ pé tó mọ́sálù wọn ẹ̀yọ̀ kan náà ni ibì kan náà ti mú ìmọ̀ wọn tó ń fẹ́ máa tàn kábàáyé nísìn so eléyìí ìyẹn Ezekiel òun rí pé tó òun rí wọn máa fi against Islam Mubarak la samahallah hadahu Allah azza wa jal ọlọ́mbà sàmùnà rẹ̀ àtàwọn ọ̀gá rẹ̀ bá sàmùnà gbogbo wọn òun rí pé òun rí tó máa fi takò súnnà wọ́n máa fi takò àwọn alùsúnnà subhanallah láì mọ̀ pé súnnà tó fẹ́ takò yìí nísbà súnnà sí ara sí Islam wa bórí sí rí lára bẹ́ẹ̀ ni súnnà rí nínú Islam wa Imam wa Ahmad bin Hanbal rahimahullahu ta'ala wọ́n sọ nọ́rọ̀ wọn kan yìí pé as-sunnatu safinatu Nuh man dakhalaha naja wa man tarakaha halaka wọ́n ní ẹ̀rí súnnà nabi sallallahu alaihi wasallam yọkọ̀ ojú mi ànábì wa Nuh ló sì rí ní ọba wọnú rẹ̀ ọlá ẹni tí ọba wọnú rẹ̀ yọ parun ni wọ́n máa pa wárun wọ́n mẹ́ pé a máa tọrọ ìmọ̀nà fáwọn èèyàn yìí ni wàlá torí pé mi wọ́n ń bọ̀rọ̀ wọn lọ yìí nísìn gbogbo ohun tó clear ni wọ́n fẹ́ máa sọ pé ò sí yìí nísìn látara ohun tí wọ́n gbọ́ látara ohun tí wọ́n kà nínú ìwé nínú tírà àwọn mustashirikun subhanallah eléyìí yá ọgbẹ̀nu tán wàlá ọlọ́run ọba kó ṣàánú wa haditha yìí ajma aleha al-ulama qadima wa haditha gbogbo àwọn olùmọ̀nà panupọ̀ lórí ẹ̀bùsẹ̀rí ni kódà kulla tawaif min tawaif al-islamiyya nínú gbogbo àwọn ìjọ àwọn oríṣiríṣi ẹ̀yà tí ń bẹ ní islam wà yìí ṣíà ni àṣàríyà ni sunna ni sófíyà ni gbogbo wọn pátá náà panupọ̀ pé haditha yìí waqi'atun thabita ó wáyé bẹ́ẹ̀ ó dẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ́ ọlọ́run bá lọ sọ́dọ̀ ọlọ́run láti lọ gbà wá àwọn mustashirikun nìkan láyé ni wọ́n ń takò ní wọ́n ń sọ̀rọ̀ ohun tárakùnrin yìí ń sọ ọ̀dọ̀ wọn ló ti rí ohun tí ń sọ yìí mọ́sárì ẹ̀ sọ́ọ̀sì ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ yìí ọ̀dọ̀ àwọn mustashirikun ni àwọn tó jẹ́ pé wọ́n jọ́tọ̀ ọlọ́run tí wọ́n ṣe mùsùlùmí wọ́n á lọ kẹ́kọ̀ọ́ nípa islam láti fi dá islam rú máa yàn lọ́wọ́ tí wọ́n mọ̀ wípé òdodo ọ̀rọ̀ làníbẹ̀ ọlọ́run ọba mú wá láti máa fi dá ọ̀rọ̀ rú máa yàn lójú tí ń sáwọn kan náà ṣe ìjà wa yẹ kíró ẹni yìí tí kí ló fẹ́ jẹ láyé ǹjọ́ lè jẹ kọjá ohun tọ́lọ́run bá fún jẹ tó lè mú kọjá ohun tọ́lọ́run bá ní yóò mú láyé ni kí ló fẹ́ ní láyé tí ò sí lọ́dọ̀ ọba tó ní tó lè fún ó fi adé pé kó máa bẹ̀sìn jẹ́ kó máa dẹ̀sìn rú báyìí òun lọ́wọ́ wò lọ́ní àbáyọ fún ara rẹ̀ ń sẹ̀mí ayé rẹ̀ ilé wọn à lè gbé fún arákùnrin tí ò ní tán ilé wọn fẹ́ gbé fún tí ò ní tán láti máa dá nǹkan wọ́n bí sí ń dàrú yìí nìsí ọlọ́run bá kó ṣàánú wa ẹ̀rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa haditha ìrìnàjò Ànábì sallallahu alaihi wasallam láti ìlú Makkah
láti mọ́sálásí àbẹ̀wọ́rì lọ sí Masjid al-Qudus mọ́sálásí ọlọ́run tí ń bẹ́ẹ̀ náà kánàbí tó wá mú ìrìn àjò pọ̀ lẹ́yìn ìgbà ó kírun fáwọn ànábì ọlọ́run ọba tán níbẹ̀ yìí kánàbí tó wá mú ìrìn àjò pọ̀ lọ sí sánmà olóhùn àtòun àti mọ̀lẹ́kà Jibril a lè mọ̀ pé tíyẹn bá ṣe istib'ad rọrọ̀ ìpé báwo ló ti fẹ́ rọrùn sánmà tá a sọ yẹn àwọn scientists sọ fún wa pé bíi 20,000 million àbí 20 million miles ló wà láàrin oòrùn sílẹ̀ báwo la sọ pé ẹnìkan sí àjò lọ́bẹ̀ yẹn ó sì dé padà náà nígbà tí ló sì fi mọ́ sì dé padà náà kí ló jìnnà mẹ́ ṣe bí ọlọ́run bá tó láyé tó lọ́run òun lánìká níbi ọwá so ọlọ́run bá mọ̀ bí ó ṣe yà sára rẹ̀ fánàbí tí ó ṣe lọ tí ó ṣe bọ̀ kí lè mọ̀ mẹ́ so bí làákàyè tí yàn bá gbé àwa làákàyè tí wàá gbé pé ọlọ́run tó ó lè ṣe bẹ́ẹ̀ kó lè tún lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí àwọn karambà níyìí nísìn gbogbo wọn náà ni wọ́n rí o inú tó yẹ pé àwọn bàbá wa lánàá tá bá béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ó lè rọrùn kéèyàn jókòó nílé nínú yàrá rẹ̀ tí ó sì máa bẹ ẹni tí ń bẹ ní Amẹ́ríkà ní London tí wọ́n máa bá sọ̀rọ̀ kí wá sí pé wọ́n máa sọ̀rọ̀ lórí fóònù lásán wọ́n máa tún ríra wọn báyìí bíi ká ní wọ́n jókòó wájú ara wọn kódà tí ó máa rí nínú tẹlifíṣàn tí èsì kí bọ́yá àbí àwòrán náà ti fíìmù kalẹ̀ wọ́n ti yà kalẹ̀ tí wọ́n jọ máa sọ̀rọ̀ báyìí tí ó sì máa da tí ó máa fún lésìn padà bí ṣe ń sọ̀rọ̀ lójú ẹsẹ̀ àwọn bàbá wa tà nínú pé rárá eléyìí ò lè possible torí pé làákàyè wọn ò gbé lánàá ni ṣùgbọ́n àwa tá ń bẹ láyé lẹ́ni làákàyè wa ti gbé àgbọ̀n pé nǹkan impossible tó bá wá possible fáwọn èèyàn tá ń bẹ láyé ká máa bẹ ẹni tí ń bẹ lamẹ́ríkà ní London ẹni tí ń bẹ ní Saudi Arabia ẹni tí ń bẹ ní Maghrib ń bẹ ní tí ń bẹ ní Mashriq ń bá wọn sọ̀rọ̀ wọ́n bára wọn sọ̀rọ̀ láìsí lọ́dọ̀ ara wọn kí ni wàá ní istibaa tá a fẹ́ sọ wípé kánibí ọlọ́run bá sallallahu alaihi wasallam kọ́ lọ sí sáàtì ọlá kọ́ lọ sí sámà kí la fẹ́ sọ pé ó jìnnà sí ṣe bínú kọ́ìdà yìí tiẹ̀ ní Al-Mubarak òun ní pé sọ pé tó bá ti wà ní Al-Qur'an tánú Qur'an bá ti mẹ́nu bá sí ẹ̀ tún máa fi làákàyè náà tún máa fi tú Al-Qur'an ní ihun tí làákàyè bá tún sọ fún yín òun lẹ́tún máa tẹ̀lé ẹ̀ ní tẹ̀lé náà sọ Qur'an náà mọ́ torí pé áyà méjèèjì yìí nínú sura méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí kò sí nǹkan kan míì tí ń sọjú ọ̀rọ̀ ìrìnàjò ànábì yẹn lọ sallallahu alaihi wasallam tẹ́ bá sì lọ wo tafasiri pátá ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ àwọn àfáà lórí rẹ̀ tòun tán sọ ń pa ẹ̀ náà nìyẹn àníṣe àwọn tí ń sọ ohun tó ń sọ yẹn kò sí nínú àwọn tọ̀wáìfù islamiyya kò sẹ́ni ẹ̀kan tó sọ̀rọ̀ ẹ̀ ṣáájú ẹni ẹ̀kan ń sọ̀rọ̀ rẹ̀ àwọn ṣíà gan tẹ́ ń propagate kí ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ àwọn gan gbà pé ànábì sallallahu alaihi wasallam ó sì ní àjò yẹn àwọn tó sọ náà àwọn mustashirikun àwọn orientalist ló sọ àwọn ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa islam láti fi dà islam rú lẹ́yìn wá lọ gbé tíra wọn àti wà táwọn ọ̀gá rẹ̀ lẹ́wà ń kà kẹlẹ̀ máa fi hàn àwùjọ lẹ́ Yorùbá kẹ́ máa fi hàn lémọ̀ kẹ́ máa domi àláfíà ẹ̀sìn kẹ́ máa dàrú lérò pé ẹ fẹ́ bá wọn kan jà so ẹ fẹ́ bá súnà jà ìyẹn lè bá súnà kó borí súnà ni so ìyẹn lè bá súnà kó borí súnà àwọn kan ṣẹbẹ́ lójú ànábì tí wọ́n tán ni ìyẹn bá ṣẹbẹ́ láyé náà tí ó padà tán ni tí ó bá túbá síwájú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bí ọkọ máa bẹ lọ́wọ́ bá fún yín kọ́ lọ́wọ́ bá kọ́ sàmọ̀nà yín gbogbo tẹ́ ń tàn ká ìwò tẹ́ ń fún ká yìí wàláhì dalal ànú ńlá ni wàláhì kọ́ lọ́wọ́ bá kó sànù wa. ẹ wá rí lórí haditha yẹn lórí ìṣẹ̀lẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ ìrìn àjò Ànábì sallallahu alaihi wasallam láti lọ́ọ́ gba ìwọ̀n wá so ìṣẹ̀lẹ̀ kan ni tó yẹ pé hadith tó wà lórí àwọn hadith tó wà lórí rẹpẹtẹ ní rẹgẹdẹ ní tó tọ́pọ̀ rẹgẹdẹ àwọn sàhábà tí wọ́n sì gba hadith yẹn wọ́n lé ní 20 ìṣẹ̀lẹ̀ tó gbajúmọ̀ tó popular ní kìí ṣe ohun tó pamọ́ rárá ibi pé àwọn àfáà sọ wípé hadith yẹn ó dé hadu tawatur ní hadith yẹn hadith sọ wípé ọgọ́rọ̀ èèyàn ló gbà wá ní pé mọ́rọ̀ wá u jama'a an jama'atin min awali sanadi la muntaha ọ̀rọ̀ tó wípé ọgọ́rọ̀ èèyàn ló gbà wá látọ̀dọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn láti bẹ̀rẹ̀ sanadi yẹn tó fi dé parí rẹ̀ wọ́n ní hadith yẹn حديث زيو رجوتيو سي لا غبار عليه ورواه البخاري ومسلم وغيرهما àtàwọn míì náà nínú àwọn tó jẹ́ àwọn fẹ́sìn tó jẹ́ aládìsí ní ó gba hadith yẹn wá hadith lálàáfíà ni so
kéyìn máa wá sọ tẹ́ ń sọ yìí yóò máa túmọ̀ pé a jẹ́ pé nǹkan kan bẹ tẹ́ ń ṣiṣẹ́ fún so wọ́n dẹ̀ gbéṣẹ́ fún yín ẹ̀yin tán gbéṣẹ́ fún gan mọ ohun tẹ́ ń ṣe níṣẹ́ tẹ́ bá mọ ibi tẹ́ ń kó àwọn èèyàn lọ ní pẹ̀lú ohun tẹ́ ń sọ yìí àánú ara yín ó sì ṣera yín pẹ̀lú ohun tẹ́ ń sọ jáde yẹn wallahi àánú ara yín ó ṣera yín torí pé ẹ fẹ́ máa nú àwọn èèyàn lélẹ̀ Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam ó dẹ̀ ti fún wa ní àpèjúwe eléyìí náà tẹ́lẹ̀ pé yóò máa ṣẹlẹ̀ wá dìgbẹ̀ yìí gbà Ọlọ́run dákun má ṣe wá ń sábà bíbú fáwọn èèyàn má ṣe wá ní mùdíl má ṣe wá ní anú ní asinlọ́ni Ọlọ́run ọba Ọlọ́run má ṣe wá bí Ọlọ́run ọba o ẹ̀yin tẹ́ ń ṣe yìí náà Ọlọ́run bá fọ̀nà mọ̀ yín o bá tọ́ yín sọ́nà lórí tẹ́ ń ṣe yìí o torí pé ìdílálẹ̀ tẹ́ ń ṣe wallahi. Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam àwọn kan bẹ tó bá dẹ̀yìn tó bá dá kókó gbà yẹn àwọn náà máa pe àwọn èèyàn kan máa bọ̀ wá Ànábì ní man ajabahum ẹni bá jẹ́ pé àwọn èèyàn qadhafuhum fin nar wọ́n jẹun tàn sínú náà ni kọ́lọ̀ máa sì ti wà bẹ́ẹ̀ kọ́lọ̀ kó sànù wa so ẹ̀yin afá yìí ẹ lọ ṣàkíyèsí ohun tẹ́ ń ṣe yìí ṣàkíyèsí ohun tẹ́ ń ṣe yìí gbogbo nǹkan ní máa lẹ́yìn èyí takò ẹ̀sìn Ọlọ́run ọba àlekíọ́lá kọ́ máa lẹ́yìn o èyí takò tọ́lọ́run ta nẹ́bí kọ́ máa lẹ́yìn Al-Qur'an náà lẹ́tí ń kọ́wọ́ bọ̀ yìí nísìn hadith Ànábì náà lẹ́tí ń kọ́wọ́ bọ̀ yìí báyìí nísìn lẹ́ni tí láàká yìí bá sọ fún yín nafsun táwọn mustashriqun tí wọ́n ń sọ òun náà lẹ́yìn náà sọ yìí so Ọlọ́run bá kó ṣàánú wa a lè mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ ká pàkíyèsí ẹ̀ ní tó yẹ ká pe àwọn èèyàn ṣàkíyèsí dẹ́n káwọn mùsùlùmí náà tún lè mọ ewu tí ń bẹ ń bí ọ̀rọ̀ rẹ̀ yẹn torí pé kìí ṣe ọ̀rọ̀ gidi kan ọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló jẹ́ pé ọ̀tọ̀ Ọlọ́run náà ló gbé sórí kíní rẹ̀ láti lè tán ká pẹ̀tọ̀ ìwọ̀n táwọn náà ń wí ní Al-Mubarak náà ń wí yìí ó so láti lè tán ká bẹ́ẹ̀ pẹ̀tọ̀ ara àwọn Al-Mubarak náà ó ibìkan náà ni sọ́ọ̀sì àwọn táwọn ti mú ìmọ̀ táwọn ń lò هذا هو وسيريني الله سبحانه وتعالى كسرنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار